Splendid Cartoon Yorùbá. Ta ni mo ń wò yìí? Àlàní ẹkùn ìràwọ̀ òṣèré iyẹ̀ pọ̀ ọmọ ìyá mi. Ẹ ṣé. À ń gbádùn ẹ gan o. Àdàdà fíìmù àrólé yẹn mi ò kí ń pàdánù láti wò lọ́sẹ̀ọ̀sẹ̀ o. Ẹ ṣé, ẹ kú ìfẹ́, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Àmín. Ṣùgbọ́n aláyé ṣe give away. Ẹ fá wa lówó. Bí mo ṣe wà yìí, mi ò tí jẹ nǹkan kan láti jẹta. Kàn ṣe give away 5k fún mi, ó ti tó. Give away 5k, kí ló dé? Ẹgbẹ̀rún 5 náírà péré ni. Àbókéré ni. Tó bá jù bẹ́ẹ̀ lọ mi ò ní kọ́ o. Ṣáà ṣe give away fáwa. Ẹ gbọ́ mi ìdání, kẹ máa wí tẹ̀lé mi. Ẹ ní Olúwa o. Olúwa báwo? Kàn fáwa lówó ń ṣàdúrà. Ẹ fara burúkú balẹ̀. Ẹ farabalẹ̀. Kẹ wí tẹ̀lé mi náà. Ṣé yẹ yín sìn? Ó dáa, Olúwa o. Gbogbo ogun tó ń jẹ́ kí n máa tọrọ give away kí n tó ṣe rere. Àníṣẹ́, gbogbo ogun tó ń jẹ́ kí n máa tọrọ give away kí n tó débi ayọ̀ mi. Ẹ̀sìn bí ẹ sọ lóhùn rárá wípé gbogbo ogun tó ń jẹ́ kí n máa tọrọ give away lójú títì àti lórí Instagram. Olúwa ẹ bá mi ṣẹ́gun wọn. Oh my God. Àlàyé ṣó ti ṣe tán. Lákòótán, ẹ mu díẹ̀ nínú omi ọwọ́ yín kí ẹ fi ìtókù wẹ̀ tẹ́ bá délé pẹ̀lú ògo Ọlọ́run. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ rí ìyanu Olúwa. No, na me fuck up. No, àbó ṣọ́ọ̀kì yín. Splendid Cartoon Yorùbá. Àwàdà fún ìlẹ́gbẹ́.